Ẹ kú dédé àsìkò yìí, orúkọ tèmi ni olùkọ́ Akínlábí. Ní èní, a ó máa ṣe àgbéyẹ̀wò ọ̀nà tí èémí ń gbà wọ inú ara. Ní ọwọ́ mi yìí ni a máa fi ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀nà tí èémí ń gbà wọ inú ara. Eléyìí ni àwọn olóyìnbó ń pè ní trachea. Ibẹ̀ ni èémí máa ń gbà wọ inú ara. Ní inú ẹ̀dọ̀fóró, trachea náà pín sí ọ̀nà méjì tí à ń pè ní bronchi. Bronchi náà tó pín sí ọ̀nà yẹlẹyẹlẹ tí à ń pè ní bronchioles. Lẹ́yìn náà ni a wá ní alveoli. Inú alveoli yìí ni atẹ́gùn tó dára tí a ti gbé wọ inú ẹ̀dọ̀fóró ni ó ti wọ inú ẹ̀jẹ̀, àti àwọn atẹ́gùn tí ara tó ti lò kù tí kò dá mọ́ yóò wọ kúrò nínú ẹ̀jẹ̀, yóò bọ́ sínú alveoli. Láti bí alveoli yóò tó wọ bronchioles, láti bronchioles yóò wọ bronchi, láti bronchi yóò wọ trachea. Ibẹ̀ náà láti mí èémí jáde. Ọ̀nà bí a ṣe ń gbé èémí wọlé, tí a ṣe ń gbé èémí jáde tí ó ń wúlò fún oríkèéríkèé ara wa lélẹ́yìí. Níbi ni a ó máa fi àdàgbà ètò ìní sí. Ẹ ṣé púpọ̀, ó dìgbà kan náà.